Èkó ló lẹ́yọ̀, Tápà ló ní gúnnu, Ìjẹ̀bú ló la pẹ́pẹ́, Kwara ló ní dáadáa àdá, Òyìnbó ló ní Christmas, àwa Yorùbá ló ní Kérésìmesì ọdún wọlé dé. Èyí ló mú kí ẹbí Dágundúró pè gbogbo ènìyàn sí orin ọdún Kérésìmesì lédè Yorùbá pọ́nbélé tí yóò wáyé ní ọjọ́ Sunday ogúnjọ́ oṣù kejìlá ọdún 2015 láago 6 ìrọ̀lẹ́ ní gbọ̀ngàn ilé ìjọsìn Dágundúró tó wà ní nọ́mbà 8001 Suite A and B South Keku Road, Eastern Texas. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìyẹn ọmọ Ọlọ́run ayé babalógo fún oore ọ̀fẹ́ ńlá tó fi fún wa láti rí ìparí ọdún kẹ́rẹ́kẹ́rẹ́ a máa ń dópin ọdún yìí lọ́ọ̀rẹ́ ẹ̀yin ọmọ Ọlọ́run. Mo fi àkókò ìpè yìí sórí ètò Dágundúró àkànṣe irú ẹ̀ tí a ń ṣe lọ́dọọdún lórí ètò Kérésìmesì ibi tí a ti ń kọrin Kérésìmesì lédè Yorùbá, Christmas Carol in Yorùbá, ká kóra jọ gẹ́gẹ́ bí Yorùbá, ká wá fi èdè wa ká fi gbé baba lárugẹ nínú Kérésìmesì, ká kọrin Kérésìmesì lédè Yorùbá lórí àkòrí Kérésìmesì lórí òkè Dágundúró. ẹtúyáyá wá ẹ wá jíjó ayọ̀ níwájú Olúwa, ohùn orin lédè Yorùbá pọ́nbélé, ìró agogo, ṣẹ̀kẹ̀rẹ̀ tí o kò, ìlú gángan, bàtà, àwọn aluyànté ògbẹ́yìn àṣeyí a ó ṣàmọ́dún ọdún yìí á mèrègèdè ọdún yìí á yabo fún gbogbo wa lórúkọ Olúwa. Ẹ máa bọ̀ ẹ jẹ́ ká fi èdè abínibí èdè Yorùbá ká fi gbé baba lárugẹ nínú ọdún Kérésìmesì. tí ẹ bá ń fẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè olùṣọ́ àgùntàn ẹ̀rí ọ̀dẹ́nẹ̀yẹ lórí aago 713-231-3278 tàbí kẹ́ ẹ kàn sí wọn lórí ẹ̀rọ ayélujára www.harvestpointministry.org. Kristi ni Olúwa yóò sì jẹ́wọ́ ara rẹ̀ nínú ayé wa gẹ́gẹ́ bí ológun àtàlágbára. ọdún yìí á yabo ọdún yìí á mèrè gèdè.